ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káàsálẹ́ torí mi ò mọ ibi ìlú tẹ̀yin wà mi ò dẹ̀ mọ wẹ́dà tẹ̀ fi ń wò gbogbo ètò bá jẹ́ nù kíkí mo ṣàkíyàn pé kí àlàáfíà Ọlọ́run ìyọ́nú Ọlọ́run kó máa bá yín gbé ẹni fi ọwọ́ yín ẹni fi gbókò ọmọ yín sí ẹ̀yin tẹ́ ṣiṣẹ́ lẹ́jìrì rẹ̀ lágbára Ọlọ́run pàápàá jùlọ ẹ̀yin fans mi ẹ̀yin olólùfẹ́ mi ẹ̀yin tẹ́ máa ń sábà wo Àtìbà YouTube channel ẹ̀yin tí ọ̀rọ̀ mi ò kì í sú ẹ̀yin tẹ́ máa ń nígbàgbọ́ pé ọmọkùnrin yìí sọ nǹkan kan tá a lè rí mú bẹ́ẹ̀ lótìtọ́ àti lódodo òṣèré orí ìtàgé ni mi o most of people lè máa gbà kí ló kan bọ̀bọ́ yìí tó fi máa ń rojọ́ wúrúwúrú yes ó kàn mí ṣẹ́rí gbogbo message kan la lè pass through film then kì í ṣe pé gbogbo èèyàn tó wà láyé ló ní interest kó máa wo film tábàgbé tí movie bá jáde gbogbo èèyàn ló ń wò àwọn kan máa ń dúró sórí YouTube channel pé káwọn kan wo ọ̀rọ̀ tó ń lọ ọ̀rọ̀ wo ló mọ́pọlọ dání ọ̀rọ̀ wo làwa náà lè rẹ ọgbọ́n kọ́ ńbẹ̀ ọ̀rọ̀ wo làwa náà lè rẹ kọ̀ọ̀kan ńbẹ̀ ṣẹ́dá tá à ń sọ̀rọ̀ sórí YouTube channel tàbí sórí social media excuse me kì í ṣe pé alọ́pọlọ jẹ̀yìn tẹ̀ ń gbọ́ lọ àǹfààní lásán la ní true comment tẹ́yìn bá drop tó jẹ́ bí word of advice àwa náà máa ń mú bẹ́ẹ̀ a máa ń develop ẹ̀ iná ní gbogbo fíìmù tẹ̀rí tọ́pọ̀lọpọ̀ wá ń ṣe lọ́pọ̀lọpọ̀ tó ń ṣe fíìmù gidi ni o kì í sáwọn fíìmù àǹkádà kí à ń kọ́ bẹ́ẹ̀ kí o tí wọ́n kàn máa bẹ́ látòrí ilé kan bẹ́ sórí ilé kejì mi ò bú fíìmù kankan kálukú lọ́mọ bí ṣe jẹun tiẹ̀ o but to my side mi nítorí nǹkan tí mo fẹ́ jẹ kí n bá nǹkan tí mo fẹ́ jẹ jẹ́ inú ayé mi dẹ̀ ní jẹ́ kéèyàn kan tara ṣe tí mò ń ṣe kó sórí burúkú that is me. mo wá ń rọ gbogbo ẹ̀yin tẹ́ máa wá sórí afẹ́fẹ́ tẹ́ máa ń sọ̀rọ̀ àkọ́kọ́ ẹ̀yin olólùfẹ́ mi ẹ jẹ́ kí n sáré sọ nǹkan kan mẹ́ta kan tí mo fẹ́ kẹ́ bá mi ṣe tó o bá ti ń wo fídíò mi máa bá mi subscribe sórí Àtìbà TV channel kò ná ẹ ní nǹkan kan Àtìbà YouTube channel bá mi subscribe síbẹ̀ kó lè máa fún ẹ ní notifications àwọn kan tí bá ń ṣe kẹ́ ẹ lè bá a mọ̀ ni that is us ẹ bá mi subscribe then tẹ́ bá ti wo fíìmù mi tẹ́ ẹ bá mi drop comment ẹ jẹ́ kí n máa mọ ibi tí mo kù sí ẹ jẹ́ kí n máa mọ àṣìṣe tí mo ṣe mi ìyẹn ò pọn dandan kẹ́ ẹ gbé mi ṣépè ẹ lè rí kémi gangan máa sọ kí n máa gbéyàn ṣépè máa kàn máa advise ni then tí máa ṣe mistake ẹ correct mi the way tẹ́ fi máa ń comment tí ẹ bá ń dọ́pọ̀lọpọ̀ lóhùn gbígbọ́n bígbà tí èèyàn ò ní kan ṣe ni ẹ yẹ kẹ́ mọ̀ pé mi tí mò ń sọ̀rọ̀ ò pé nínú ayé nínú tèmi gangan sọ èmi gangan máa ń kẹ́kọ̀ọ́ mbẹ́ fúnra mi tí n bá padà wò tó máa ń wo fídíò tí n bá ṣe so tọrọ máa ń gbé mi nínú ẹ̀rí pé ti rí mi lórí afẹ́fẹ́ tipẹ́ ṣùgbọ́n máa ń try tó bá jẹ́ time tí mi lọ sí locations tí mi tọwọ́ mi ò dé púpọ̀ bóyá mo ní space bíi 2 or 3 days màá wò pé okay kí ló ń lọ kí la lè sọ fáwọn èèyàn wa níbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ló fẹ́ gbọ́rọ̀ wa ọ̀pọ̀lọpọ̀ ló fẹ́ gbọ́ torí pé ó já wa tán nífẹ̀ẹ́ wa gangan so that wọ́n fẹ́ gbọ́ nǹkan tá a bá sọ. Don't see me as a just comedian èmi ò ń ṣe aláwàdà adẹ́rìnpòṣónú tó kàn máa sọ nǹkan kan láti lè pé torí pé kẹ́ ẹ lè rẹ́rìn ẹ ti máa ń ṣàwàdà gan mo fẹ́ kẹ́ ẹ kẹ́kọ̀ọ́ nú àwàdà mi ni so mi ò gé ẹ̀yin lè máa ń rí mi bíi comedian ẹ̀yin fans mi àtẹ̀yin audience ẹ̀yin lè máa ń rí èmi ò ń ríra mi bíi comedian so tẹ́ bá ní comedian ni mo accept torí mi ní ṣe tí ó bá yẹn nú jẹ́ àwọn òdodo ọ̀rọ̀ kan bẹ tó pé tó bá fẹ́ sọ tó bá fàwàdà sọ fẹ́ni tó bá fẹ́ sọ fún wàhálà kò ní listing náà fi ní ìfẹ̀lẹ̀ kébò sí ìlà ìfẹ̀lẹ̀ jò but àwọn tí mo fẹ́ sọ̀rọ̀ wọn lénìí àwọn tó máa ń wá sórí social media tó máa ń wá sọ̀rọ̀ àwọn celeb tó pé aburú wọn ìṣubú wọn wàhálà wọn ìlà wọn fẹ́ fi lórúkọ ilẹ̀ fẹ́ fi ní followers ilẹ̀ fẹ́ fi kówó jọ nínú ayé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tẹ́ lè ṣe wà tẹ́ fi lè ní subscribe tó fi lè subscribe sórí channel yìí tó fi lè follow yín ní Instagram tàbí ní TikTok or Facebook bí tẹ́ bá ti ń wà olójú fídíò mi tí bá gbé táwọn èèyàn bá gbé lọ sórí Facebook tàbí táwọn èèyàn bá gbé lọ sórí TikTok tàbí ẹ lè rí kí n kàn post síbẹ̀ ní tí bá fẹ́ sọ sórí TikTok lásán máa yà sí 2 minutes comedy máa ṣe síbẹ̀ máa dẹ̀ fi pass message ni same thing lórí Instagram but má ti ní ọ̀rọ̀ tí mo mọ̀ pé ó ń dùn mí lọ́kàn máa gbé sórí YouTube channel because gbogbo nǹkan tó gbé sórí Facebook tó gbé sórí TikTok tó gbé sórí Instagram irú ẹni bẹ́ẹ̀ ẹ ti mọ̀ pé
ọdún náà kì í ṣe gbogbo wọn o àwọn míì bẹ̀ tó pé wọ́n mọ̀ pé ọ̀nà tọ́rọ̀ yẹn lè gbà trend nìyẹn táwọn yóò fi lè contribute sí tàbí tí wọ́n fi máa achieve tó fi máa learn but ọ̀pọ̀lọpọ̀ ń ṣe torí pé mo fẹ́ ní followers mo fẹ́ káyé mọ̀ mi táyé bá tó bá ń sáré káyé mọ̀ táyé bá ti mọ̀ tá àdánwò ti dé o lọ síwádìí ẹ̀ dáadáa o àwọn táyé mọ̀ lọ bí wọn nǹkan tó ń face bí àní ayé ọba àti ẹ̀mọ̀ mi lálẹ́ kí wọ́n gbàgbé rẹ̀ kì í rí bẹ́ẹ̀ mọ́ orí tí mo sọ ń jò ní pé táyé bá sí ọ ọ̀kadàwò tó bá yẹ pé wọ́n lọ sáyé mo kú ọkú oríire ẹ̀yin tẹ́ wá ń torí ọ̀rọ̀ ń tẹ́ ẹ fẹ́ jẹ tẹ́ ẹ̀ ń ṣe interview tí ò yẹ kẹ́ ẹ mọ̀ ṣe àwọn nǹkan tí ò wúlò mọ́ nínú ayé Àgbákò ló bí Pasuma ló bí Àgbákò Ọlọ́run ló tiẹ̀ ti ní ìyá wa yìí ó ti kú àti bàbá wa ẹ̀ bá ní bàbá ọlọ́fà náà ló bá wa náà àbí kẹ́ ẹ ládẹ́rù pọ̀kọ̀ ló bí wa torí bí wọ́n ti ṣe bàbá wa ní òjò kí ló dé tẹ́ ẹ máa ń turọ́ wò náà kí ló dé tẹ́ ẹ máa ń tún tí ọkàn yín wò ṣé Pasuma jẹ́ bí ọmọ lásìkò yìí tẹ́ ẹ máa ṣe blood test fún abẹ́ máa lọ ṣe DNA test fún ẹni tọ́lọ́run ti gbàdúrà rẹ̀ ẹni tó ṣe pé nù tí ó lò láyé astagfirullah tí wọ́n bá dá tí ó lò láyé sí mẹ́ta tàbí kí n sọ pé tí ó lò láyé tí wọ́n bá dá sí méjì ó ti lò dájì ń bẹ̀ àánú Ọlọ́run ìyọ́nú Ọlọ́run ló fi tún lọ sọ pé Alhaji Wasiu Alabi Pasuma kó lo ohun tó ti lò sẹ́yìn kó tó tún lò nínú ayé wá sì mí gbọ́ o mi ò rókúrò o torí ò ní làákàyè ọ̀tọ̀ ní bí wo ṣe ronú tiẹ̀ Alhaji Wasiu Alabi Pasuma ó ti ráyé wá ó ti ráyé sí ó ti ráyé gbé inú téèyàn lò láyé tó o bá ti lè lo 50 something nínú ayé tó o ti wá bímọ tọmọ rẹ náà ti ń bímọ torúkọ rẹ ò wá bàjẹ́ tó o sì ń rówó jẹun tó o kúrò lẹ́gbẹ́ ẹni tí wọ́n ń tọrọ fún tí kìí ṣe pé ò ń sun abẹ́ búkà kiri tí kìí ṣe pé ò ń sun abẹ́ bíríìjì kiri tó o ti dá lékọ́ hello mo ń bọ̀ ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run àwọn nǹkan mẹ́ta yẹn bá mi subscribe sórí Àtìbà TV channel fíìmù wa kan ti wà lórí YouTube channel ní Yorùbá Play ẹ lọ bá wa wo òjíṣẹ́ mẹ́ta ìṣọwọ́ moromúbọ̀là wà ní mo wà ń bẹ̀ òjíṣẹ́ mẹ́ta Ambode ó ti wà ní Yorùbá Wood Ambode ó ti wà ní Yorùbá Wood ẹ jọ̀ọ́ ẹ lọ bá mi wo Ambode lórí Yorùbá Wood bákan náà mo fẹ́ kẹ́ lọ bá mi wo Ẹwà Àwòkọ́ṣe iṣẹ́ ọwọ́ Táwà ọ̀jọ̀gbọ́n ni Ẹwà Àwòkọ́ṣe ẹ lọ bá mi wo ní Yorùbá Wood àwọn sinimá mẹ́tẹ̀ẹ̀ta bẹ́ẹ̀ Kẹ̀kẹ́ Gbajúmọ̀ òun náà sì ń lọ lórí Yorùbá Wood ẹ lọ bá mi wo gbogbo àwọn content mi tó wà lórí Àtìbà YouTube channel ẹ lọ wo ẹ máa kẹ́kọ̀ọ́ kan tàbí méjì ń bẹ. ọ̀rọ̀ tí mo gbọ́ rè tó jíjà mi lé what is all this rubbish ló jẹ́ lójú mi ẹ má bínú. mi ò mọ̀ bóyá èmi ni mo bí Pasuma tàbí èmi kọ́ Àgbákò ló sọ bẹ́ẹ̀. bí ìgbà téèyàn bá mọ̀ọ́mọ̀ dá yẹ̀yẹ́ ẹni ẹlẹ́ni sílẹ̀ fàyè ṣe lọ̀rọ̀ rí nígbà tí àgbà ọ̀jẹ̀ òṣèré tíátà nì Charles Olúmọ tọ́pọ̀ èèyàn mọ̀ sí Àgbákò sọ nípa bàbá tó bí gbajúmọ̀ olórin fújì nì Alhaji Wasiu Alabi Pasuma lọ́mọ. àgbà òṣèré tíátà yìí ṣàlàyé pé ìdí tí ọ̀rọ̀ bàbá Paso ṣe rú òun lójú ni pé lóòótọ́ lòun fẹ́ ìyá ẹ̀ sílé nígbà kan rí ṣùgbọ́n òun ò lè fọwọ́ sọ̀yà pé òun lobìnrin náà bí bá wà sí tọ́pọ̀ èèyàn tún mọ̀ sí Ọ̀túnba Fújì fún. lórí rédíò Fresh FM nílùú Ìbàdàn l'Àgbákò ẹni tí ojúlówó orúkọ ẹ̀gán jẹ́ Abdulsalam Ìṣọ̀lá Sànyáolú ti sọ̀rọ̀ yìí lọ́sàn-án ọjọ́rú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 27 oṣù kẹsàn-án ọdún 2023 yìí nígbà tí Adésínà Kìkíọlá tó jẹ́ atọ́kùn ètò ọ̀hún béèrè nípa ìbáṣepọ̀ òun àti ìyá Pasuma Alhaja Adijatu Kubura tó ti dolóògbé láti bí ọdún mélòó kan sẹ́yìn. Àgbákò ṣàlàyé pé èmi ni Adijatu Kubura kọ́kọ́ bí ọmọ rẹ̀ fún mo sì sọ orúkọ ọmọ náà ní Ṣẹ́gun ṣùgbọ́n ọmọ yẹn kò ju ọ̀sẹ̀ kan lọ tó fi kú. abúlé Ọ̀gán ní Ifọ̀ nípínlẹ̀ Ògùn ni mo ti pàdé ẹ̀ níbi tá a ti lọ ṣeré. nígbà tí nǹkan ò lọ déédé mọ́ ló fi mí sílẹ̀ tó sì lọ fẹ́ mánéjà mi ẹni náà ni wọ́n sì ń pè ní bàbá tó bí Pasuma báyìí. lásìkò náà
Àdíjátù Kúbúrà kò fi mí sílẹ̀, ó sì máa ń wá bá mi, bẹ́ẹ̀ lásìjọ máa ń ní nǹkan pọ̀. Àsìkò náà ló lóyún tó fi bí Wasiu Alabi. Ǹjẹ́ ṣó wá lè sọ pé òun lòun bí Pasuma? Agbako dáhùn, ó ní Ọlọ́run nìkan ló lè sọ, èmi ò lè sọ rárá. Agbako ní nígbà tí òun pẹ̀lú ìyá Pasuma jọ sọ̀rọ̀ yìí nígbà tó ṣì wà láyé, obìnrin olóògbé yìí sọ fóun pé òun Agbako ni bàbá tí òun bí Paso fún. Tẹ́ ò bá gbàgbé, gbogbo ìgbà láwuyewuye máa ń wáyé lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú bàbá tó bí Pasuma gan, tó jẹ́ pé àgbà òṣèré tí wọ́n ń pè ní Agbako yìí lọ́pọ̀ èèyàn máa ń pè ní bàbá Paso, ṣùgbọ́n tí Pasuma fúnra ẹ̀ máa ń sọ pé kò rí bẹ́ẹ̀. Ṣùgbọ́n bí àìlọ́jọ́ lórí kò bá tiẹ̀ jẹ́ kí ọmọdé lè mọ ìgbà ìbí ẹ̀ débi tí yóò mọ bàbá ẹ̀ tí wọn kò jọ gbé papọ̀ rí, Agbako tí gbogbo ọ̀rọ̀ náà yékéyéké ti jáde sí gbangba báyìí, ó ní òun kò mọ̀ bóyá òun gan ni bàbá Pasuma tàbí kì í ṣòun. Ṣé ti gbọ́ kí ni ẹ fẹ́ fàyọ̀ láago mélòó? Even though bí bàbá wa Charles Olúmọ ẹ ti pò wọ́n fún pọ̀ lórí ọ̀rọ̀ yìí kì í sọdún kékeré, wọ́n dẹ̀ ń sọ pé kẹ́ ẹ kọjá ń bẹ̀, bàbá tó ti lé ní 100 tí kì bá ṣe Charles Olúmọ ni ló bí Alhaji Wasiu Alabi Pasuma. Tí Alhaji Pasuma bí oore tọ́lọ́run ṣe fún lé nìyí tó bá fẹ́ sọre fún bàbá Agbako ṣé kò ní í ṣe fún ni? Àbí ṣé tó bá dìgbà tẹ́ bá tó kọ rẹ́gísítà rẹ̀ ṣé èní ló máa wá lọ change orúkọ rẹ̀ sí Wasiu Alabi Charles Olúmọ? Kí lẹ̀ ń wá kì? Normally àwọn àgbàlagbà yìí tí wọ́n bá ti tún dàgbà dé stage kan wọ́n ti dọmọ kékeré. Try to understand what I'm saying. Kì í ṣe pé mo fẹ́ clarify ẹ̀ pé Pasuma ọmọ bàbá Odetola ni, Pasuma ọmọ bàbá Agbako ni. But tó bá ṣe pé táìmù kan táwọn olórin mọ́ ta síra wọn roughly ṣe ti tún dẹ́jọ́ wèrè lẹ̀, kí lẹ̀ ń wá kí lẹ̀ fẹ́ gbà? Ṣé kí dandan ní kẹ́yìn ọmọ jẹnu wàhálà ni? Ṣé dandan ní kẹ́yìn ọmọ jẹ nínú ìbàjẹ́ ni? Gbọ́dọ̀ ti sọ fún ẹ rí o. Ní 1970 ilẹ̀ ni wọ́n máa ń torí ẹ̀ pààyàn àtòbìn. Tí wọ́n bá fẹ́ mú yàn tí wọ́n bá rí mú, wọ́n mú trúlẹ̀. Ìgbà tó di 1980 wọ́n mú yàn trú obìnrin. Ìgbà tó di 1990 wọ́n fi owó tán yàn. Ìgbà tá a ti bọ́ sí millennium, tá a ti bọ́ sí 2000 interview náà fi mú yàn jù nínú ayé. Tó bá fẹ́ interview rẹ̀, àwọn tó fẹ́ interview rẹ̀ àwọn fẹ́ wá tí wọ́n fi tajà ni, àwọn fẹ́ wá tí wọ́n máa fi trend ni. Ìwọ gangan tó fẹ́ interview lọ gbọ́dọ̀ ronú ara rẹ̀. Ọ̀rọ̀ wo ló sọ tí ò ní dàdánwò fún ẹ nínú ayé? Ọ̀rọ̀ wo ló fẹ́ sọ tí ò ní gbé ẹ ṣubú? Ẹ wo gbogbo èèyàn tó kàdánwò látara interview. Ẹ̀yin tẹ́ wá ń ṣe interview, ṣé dandan ni káyé èèyàn bàjẹ́ látọwọ́ yín ni? Excuse me. Ẹ̀yin tẹ́ jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ agbọ́n tàwọn bloggers, ẹ̀yin tẹ́ wádìí sọ̀rọ̀sọ̀rọ̀ ọ̀sán gan, o kì í ṣe oní tíátà, o kì í ṣe oníròyìn, o kì í ṣe blogger, o kì í ṣe journalist. Ọ̀pọ̀ ọpọlọ kan ti ní kọ́ láàrin ọ̀fẹ́ tí TV ti di tẹrútọ́ tó ti di tajá tẹran. Wọ́n náà kàn lọ sí TV channel kan wà kàn sábọ̀ bẹ́ẹ̀ ọbẹ̀rẹ̀ ọ̀rọ̀ náà nù. Àwọn nǹkan tá a lè sọ nínú ọ̀rọ̀ táwọn èèyàn lè kẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ó pọ̀ gan. Kì í ṣe ẹni tó sọ̀rọ̀ yìí gangan ni mò ń bá wí o. Bọ̀ mo sì pé interview yẹn ti ń lọ one or two others, nìkan ló bí ẹnìkan ló tọ́ ẹnìkan ló wu ẹnìkan. Ẹ ló sọ fẹ́ gbọ́, gbogbo wa ti wáyé àti wá pàdé láyé. Sórí ibi tá a gbà wá sáyé yẹn wàhálà nǹkan kékeré ni, nǹkan tó tóbi sí ni. Nísìsiyìí tí mo sọ pé nǹkan tó kéré rè nínú ayé tá a wà lénìí yìí, kí ló dé tó máa ń lọ fìyà ìṣòwò? Ọmọ tó lọ fìyà ìṣòwò sọmọ rẹ̀ nù ni, kí sọmọ rẹ̀ eléri ibú ọmọ ni, ọkàn tàdánwò ni ọlọ́kàn pé kọ́ wọkọ̀ èyí ń wáyé ni. Ọmọ tó jọmọ tèèyàn ńlọmọ téèyàn bá kú tó kú sọ́wọ́ ẹ̀ tó yẹ pé kó o tó kú ìwọ̀nba tó ní ó fi ń sọmọ fún ẹ ńlọmọ tèèyàn. Àṣọ fọkẹ what? Tẹ bá ní Agbako ló bí Alhaji Wasiu Alabi Pasuma lẹ́ni, ṣé ó máa yọkùnú ọ̀la Pasuma ni? Àbí èjì tí bàbá Agbako wà lẹ́ni yìí tí Pasuma bá wá ní òkè bàbá
mo rán yín lọ London, mo rán yín lọ America. I'm happy to see you as my biological father. Ẹ yẹ wá lọ sí Mecca, ó yẹ máa pẹran màálù kọ̀ọ̀kan fún bàbá jíjojúmọ́, ẹ máa pa tọ́kì fún wọn, ẹ máa tó lè dùn lẹ́nu wọn mọ́ ni, ṣé wọ́n lè máa dùn wọn mọ́ ni. Òun ló bí wọn, òun kọ́ ló bí wọn, ìyẹn ò ní kálàjì pàṣẹ tó rẹ́ni sórí ni, ẹni tí máa ń ṣàánú èèyàn ni. So ó jọ mí lójú bẹ́ẹ̀ ṣe padà tó de fìnkìnfìn tí bàbá yẹn fi sọ̀rọ̀. Ọ̀yá ń sìn o, bàbá ti sọ̀rọ̀, ó ti jẹ́ kẹ́ mọ̀ pé mọ́níjà òun ni ẹnìkan tó gbáyàwó òun náà tó ń fẹ́, òun náà tó ń sin. Ọ̀yá kí ló fẹ́ ṣe nísìn? Ọ̀yá lọ bá Alhaji Pasuma ń lé báyìí sìn kọ́kọ́ fẹ́ ṣe DNA test. Ó wá lọ jí ìyàwó wọn náà, ìyá wọn Alhaja Adijat Kubra, ó wá lọ jí jáde nù sàárè náà nísìnyí kó náà wá dá sí tó wà nílẹ̀, torí wọ́n ló mètò ayé, ìwọ ló fẹ́ ṣètò ayé. Náà tó ń létí Alhaji Pasuma nìkan, gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ máa ń tanná wọ bẹ́ẹ̀ ọ̀sán. Alhaji Oríyọmí Hamzat, ọlọ́mọ yẹ kó bàjẹ́ fún màá yẹn. Oríyọmí Hamzat, ní tó bá fẹ́ bàjẹ́ ní máa ń tún ṣe, kì í ṣe ní tó bá ti dá tán kó tó bàjẹ́. Àwọn nǹkan tó bá ti dá tán ilẹ̀ yìí máa ń fẹ́ bàjẹ́ ní tiyín. Ọmọ wo kọ́kọ́rọ́ alátẹ, ló máa wo àwọn nǹkan tó ń tìrìtì ń bẹ̀, ló máa wo àwọn nǹkan tó ń gbé yẹ̀wò ń bẹ̀, ló máa wo àwọn nǹkan tó ń ṣàtúnṣe. Ẹ̀yin ò lọ́rọ̀ lórí yẹn, àfi kẹ́ ẹ máa wá tó ti trendy kẹfẹ́ fi ẹni tó ti lórúkọ kẹfẹ́ fi ṣàtẹ̀gùn àti ga. Àtijọ́ tó tí wọ́n ń ṣe ní èèyàn mélòó ló mọ̀ ẹ́, èèyàn mélòó ló dọ́ ọmọ, ó dè ló tọ́ fún ẹ. Ok, ó fẹ́ kó lórin kan tó gbọ́ kó náà bẹ̀rẹ̀ pé kìnnìkan ló ṣe kìnnìkan. I'm sorry for you. I'm sorry for you. So tó bá yẹ pé ìlú tó fi ti ń ṣiṣẹ́ ni, ọ̀pọ̀lọpọ̀ tó ń ṣe interview wèrè, ó yẹ kó mọ tó ra interview kó mọ ti bẹ̀rẹ̀ wọ̀n he, kó mọ ti bẹ̀rẹ̀ wọ̀n he. Èmi ò tí wàá mọ̀ bóyá tẹ́ bá ti gbé kámẹ́rà síwájú, bóyá ẹ̀kí mọ̀ tẹ́ ẹ̀ mọ̀ ń sọ mọ̀ ṣe ẹ dákun ṣe ògógóró náà fi ṣe kámẹ́rà ni, torí mi ò mọ reason tí kámẹ́rà ṣe máa ń pa ọ̀pọ̀lọpọ̀, ó máa ń pa wọn nígbà tán ti fagbó, tán ti gbé kòlò. Ó ti ṣe interview sí tán, ó yá gbé bàbá Agbako, lọ gbé bàbá Odetola, ó yá gbé Pasuma, ó yá máa gbọ́n mẹ́tẹ̀ẹ̀ta, gbé wọn lọ hospital kó lọ ṣe DNA test, kó lọ confam tó fẹ́ confam. Pasuma tá a jọ máa gbé kọ́rùn. Ẹni tí màmá rẹ̀ ti kú, ọmọ bó ti kú lọ máa lè. So reason tí mi ṣe lè blame bàbá tó sọ̀rọ̀ age, torí pé tí wọ́n bá ti above 70 lọ sókè, tàbí kí n sọ pé 50 gan, àwọn nǹkan kan wà tó pé possibility wà kí wọ́n máa ṣe bí ọmọdé. Àwa tá a wo 50 lọ́ọ̀kan yìí gan, tí pé tá a bá gbẹ́sẹ̀ bíi mélòó kan ní sàmà bọ́ sínú 50, tí mo bá mú fóònù lọ́wọ́ tí mo fẹ́ pe èèyàn kan, tí mo bá wẹ̀gbẹ́ bí gbàgbé máa fi padà dé, máa ti kọ́kọ́ gbàgbé ẹni tí mo fẹ́ pè. Àwọn kan ní tá à ń jẹ ni, àwọn kan ní tá à ń ṣe ni, àwọn kan ní tá a kó sínú brain box yẹn ti pọ̀ jù. Talkless ẹni tó wá ti over 100. Mi sọ pé ọ̀rọ̀ tó ń sọ mú sẹ́ǹsì dání o, mi sọ pé orí wọn ò pé o, tọ̀rọ̀tọ̀ níbi tí wọ́n máa ń tún nǹkan lọ. Ṣùgbọ́n tẹ́ ẹ gbé mì tẹ́ mọ̀ pé ń bẹ nú yín láti yọ ọdún yìí, tẹ́ bá tiẹ̀ láṣìírí kankan sí ọ̀dọ̀ Alhaji Wasiu Alabi Pasuma, ẹ jẹ́ kí bàbá pè ní one-on-one kan jọ sọ. Tí ì bá ṣe bàbá Agbako ló bí Pasuma, bàbá Agbako jẹ́ sí Pasuma. Ọmọ ni ó jẹ́ sí gbogbo bàbá dáadáa. Bí mi ṣe wà, Ọláìwọlá bàbá mi ó ti kú, gbogbo bàbá tó bá pèrè ń bàbá dáadáa, ọmọ rẹ mò ń jẹ́ o, ọmọ rẹ ni mò ń jẹ́ o.
tó bá ṣe pé eléri burúkú èèyàn kan tí ò ní láárí tí ò jẹ́ èèyàn tẹ́ẹ̀tù ṣẹ̀ṣẹ̀ dáwó fún ìní Alhaji Pasuma ṣé ẹ máa pé ẹ máa lọ bá wá bàbá tipátipá mo bí yín ni ṣé ẹ máa lọ bá wá bàbá tipátipá lẹ́ni yìí ṣé nílẹ̀ ṣe máa bá wa tómi gbígbóná bá ti dàpọ̀ mọ́ tútù Ọlọ́run nìkan ló lè yanjú ẹ̀ kì í ṣe ẹ̀yin lẹ máa yanjú ẹ̀ ọ̀ya ó ti délẹ̀ lọ yanjú ẹ̀ ń sìn ẹ̀ lọ yanjú ẹ̀ ṣé rí ní tí ò pé yẹn á pé tó bá ya nígbà tí wọ́n bá já ẹlòmíì sí kirikiri tàbí wọ́n bá já sábà longo níbi ọ̀rọ̀ tí ọmọdé ojú yẹn á wálẹ̀ ẹ̀yin stupidity idiot yìí.